àní gbogbo ẹni tó bá fẹ́ joyè kóyè, ìtànkítàn, ìtàn tí ò nítumọ̀, ìtàn tó lè bógun bọ́tẹ̀ òun ni ó mọ̀ pa. Ẹ tún kú dédé àkókò yìí o ní gbogbo ibikíbi tí afẹ́fẹ́ ètò yìí bá tó fẹ́ dé nínú ọ̀sẹ̀ yìí. Ìtàn ọmọge omi tá ń bá bọ̀ àátùmọ̀ nítẹ̀síwájú lọ́jọ́ tèní. Ẹ máa ṣọ́ra, ẹ máa ṣọ́ra o, ilé làwọ̀ ká tó sọmọ lórúkọ o. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ohun ìfẹ́sọ̀mídàfọ̀nsà tẹ́ ń fọkàn bá wa bọ̀ lórí ètò yìí láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, àti gbogbo ẹ̀yin tẹ́ tó ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Ojú tẹ́ fi ń wò wá, ojú ọ̀hún ò ní fọ́, bẹ́ẹ̀ létí tẹ́ fi gbọ́ wa, etí ọ̀hún ò ní dì. Àwa láàmọ́ wá, ẹ̀yin láàsì mọ́ bá, ọ̀bẹ ní bẹ́ṣu àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà wò. Àní ẹ mọ́ gbàgbé, tẹ́ ẹ bá gbádùn ìtàn tá ń bá bọ̀ yìí, ẹ bá wa tẹ láìkà ìyẹn àtàǹpàkò tó gbẹnu sókè yìí. Bó bá jẹ́ yín ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wa ní ìgbà àkọ́kọ́, ẹ bá wa tẹ ibi pupa tí wọ́n kọ Sàbọ̀nì sí ní ìsàlẹ̀ yìí, kẹ́ ẹ fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, kó bá lè mọ sọ fún yín ní gbogbo ìgbà tá a bá ti gbé e síbẹ̀. Ẹ ṣeun púpọ̀. Tá a bá ń bá ní rírí, ó yẹ ká mẹ́ni tí a bá lọ. Ayé rorò. Àní bí Lánre àti Kẹ́misọ́lá ẹlẹ́nu jáwáyà bí wọ́n ṣe jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ fún Omítòkúbọ̀, ṣé Àlájà tí kèé dáríjì wọ́n àbí kò dáríjì wọ́n? Àti ń pè gan, ṣé Àlájà tí kèé ni wọ́n ṣẹ̀ṣà? Ibi tá a dẹnu dúró sí ní ìjẹta rèé, àátùmọ̀ nítẹ̀síwájú lọ́jọ́ tèní. Ìka ẹlẹ́mọ̀ mo rí wúrò, mo ṣojú mi gbére, ó sọ ní ìdádì tí ó lè sọ níyàn lódì. Àní bí Lánre ṣe jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tán níwájú Omítòkúbọ̀, òun àti Kẹ́misọ́lá ìyàwó rẹ̀ sì ń rawọ́ ẹ̀bẹ̀ lórí ìjókòó wípé kí Omítòkúbọ̀ kó ṣàánú tàwọn, kó dáríjì àwọn, káwọn lè dọlọ́mọ láyé. Àlájà tí kèé wò wọ́n títí, ó sì mí orí, ó ní ó mà ṣe o, èrè ba ẹ̀dùn nílẹ̀, ẹ̀dùn dọ̀lẹ̀, èmi ọmọọba Omítòkúbọ̀, èmi lẹ́pẹ̀ ní mágà. Lánre dáhùn ó ní ọmọdé ló ń ṣe Kẹ́misọ́lá, ọmọdé ló ń ṣe ìyàwó mi, mo ti fà á lẹ́nu, ẹjọ́ tiẹ̀ náà sì kọ́, ìyá rẹ̀ ní ó fi aṣọ gbígbóná jó lẹ́nu nígbà tó wà ní kékeré. Kẹ́misọ́lá dáhùn ó ní wọ́n tiẹ̀ faṣọ gbígbóná jó mi lẹ́nu, àmọ́ aṣọ tí wọ́n fi jó mi lẹ́nu ńgbà náà lọ́hùn-ún, aṣọ léèsì ni, ihò tí ń bẹ nínú léèsì ọ̀hún òun ló kó bá ẹnu mi. Ẹ̀wẹ̀ ni tí wọ́n ń gé lọ́wọ́ tí tó ń bòrùka. Ògbèrè ẹkún ò gbọ́dọ̀ sùn, ìjàkadì ọkàn kò gbèyàn, orí mi ò má burú. Lánre ní shut up, gbẹ́nu rẹ sọ́hùn, ṣó yẹ kó o tó mọ sọ̀rọ̀. Níṣe ni Kẹ́misọ́lá sáré fi ọwọ́ bo ẹnu rẹ̀. Àlájà tí kèéní, anyway, èmi ti di àtúnbí báyìí, Tòkúbọ̀ tàná kọ́ ló wà níwájú yín yìí, ẹ̀yin náà sáàrí adé Mẹ́kà lórí mi, ẹ rí pé mo ti dàlájà, àti pé gan-an ẹni tó sọ fún yín pé èmi ní kẹ́ ẹ lọ bẹ̀, bóyá ẹni yẹn ń gbé e síra wọn ni. Lóòótọ́ mo ní lọ́kàn láti gbẹ̀san lára yín, ṣùgbọ́n ìgbàgbé ṣe mí, ìgbàgbé wọnú rẹ̀ fún mi. Mi ò rí tí ń rò rárá títí tí mo fi lọ ilẹ̀ mímọ́ Mẹ́kà Mẹ̀dínà. Bí mo sì ti Mẹ́kà dé yìí, èèwọ̀ ni fún mi láti gbẹ̀san lára yín, èèwọ̀ ni fún mi láti gbẹ̀san lára ẹni tó bá ṣẹ̀ mí, torí pé Ọlọ́run ọba Allah nìkan ló ba ẹlẹ́san, tó sì lè gbẹ̀san lára ẹni tó bá wù ú. So mi ò lọ́wọ́ nínú àìrọ́mọbí yín àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí yín. Ẹ̀gbọ́n náà, ibo logun ti ń ja Lánre àti Kẹ́misọ́lá ìyàwó rẹ̀, mò ń bọ̀ mi tí ì dé. Ẹni bá mọ̀ kó wí, òróró láyé, ayé yìí tójú sú ni. Bí Àlájà tí kèé ṣe sọ̀rọ̀ yìí,
Lánre àti Kẹ́misọ́lá wo ojú ara wọn. Wíwò tí wọ́n sì wora wọn ó nítumọ̀. Alájà tí kèní tó bá sì jẹ́ ìdáríjì mi àti àdúrà mi náà lẹ́sì fẹ́. Kẹ́misọ́lá kò tiẹ̀ jẹ́ kí Tòkunbọ̀ sọ̀rọ̀ délẹ̀ tó fi gé ọ̀rọ̀ mọ́ lẹ́nu tó ní bẹ́ẹ̀ni ìdáríjì yín àti àdúrà yín òun gan la fẹ́. Tòkunbọ̀ ní òkè mo dáríjì yín tọkàntọkàn. Ọlọ́run á pèsè ọmọ alálùbáríkà fún yín. Ọmọ tí ó bá yín kalẹ̀ Ọlọ́run yóò pèsè rẹ̀ fún yín. Níṣe ni Kẹ́misọ́lá ń pariwo àmì o lórúkọ Jésù. Lánre fi ojú ẹ̀gbẹ́ kan wo Kẹ́misọ́lá ìyàwó rẹ̀ títí ó sì mì orí. Ó ní alájà ẹ ṣeun gan-an Ọlọ́run á tún tiyín náà ṣe. Tòkunbọ̀ ní amínà ya Allah. Ìgbọ́dọ̀ gún akẹ̀tẹ̀ fàyà Elédùà yọ mí nínú ewu. Alájà tíkè ó béèrè lọ́wọ́ wọn pé ṣé wọ́n ti sanwó ọjà tí wọ́n rà ní. Lánre ní bẹ́ẹ̀ ni a ti sanwó mà. Tòkunbọ̀ ní mo fẹ́ ní kẹ́ ẹ má sanwó tẹ́lẹ̀ ni ṣùgbọ́n àwọn ọmọ yẹn wọ́n ti kọ sórí kọ̀ǹpútà lọ́dọ̀ wọn. Tòkunbọ̀ wá sọ fún Kẹ́misọ́lá ó ní aya mi má wọ́rì tó bá ti dìgbà mìíràn màá fún ẹ lẹ́bùn rẹ̀. Kábíyèsí Ọlọ́run ó mú mi rántí orin tí ọ̀jọ̀gbọ́n olórin kan kọ. Ó ní béèyàn kan bá ṣe ohun tí ò da ìwọ ṣe dáadáa má lọ fi ìwà kan tí ò da sẹ̀san àìdá tó bá padà wá di ohun tó lè rò bó pẹ́ bóyá. Ẹ̀yin aráalé ẹ bá ń parí orin ọ̀hún. Ẹ máa ṣọ́ra o ilé làwọ̀ ká tó sọmọ lórúkọ o. Bí alájà tí kèé ṣe sọ̀rọ̀ bẹ́ẹ̀ Kẹ́misọ́lá dáhùn ó ní ẹ ṣe mà ẹ wò ó ojoojúmọ́ lẹ máa rí mi nílé ìtajà yín. Níṣe ni gbogbo wọn rẹ́rìn-ín. Lánre àti Kẹ́misọ́lá wọ́n sì jáde ní ọ́fíìsì Omítòkunbọ̀. Àní bó ṣe di ọjọ́ kejì Omítòkunbọ̀ gba etí òkun lọ. Ẹ gbọ́ná kí ni alájà tí kèé tún lọ ṣe létí òkun lẹ́yìn tó ti re ilẹ̀ mímọ́ Mẹ́kà Mẹ́dínà. Mò ń bọ̀ mi tí ì dé. Tàbá ń bá ní rírí ó yẹ ká mẹ́ni tí a bá lọ. Ayé rorò. Àní bó ṣe di ọjọ́ kejì Omítòkunbọ̀ gba etí òkun lọ láti lọ wo Omítọ̀míwá àti Omífúnmiláyọ̀ láti fún wọn níròyìn àbọ̀dé Mẹ́kà. Torí látìgbà tó ti Mẹ́kà dé òun àti Tọ̀míwá àti Omífúnmiláyọ̀ wọn ò tí ì fi ojú kanra wọn. Bí alájà tí kèé ṣe dé etí òkun gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ ó gbọ́dọ̀ pe àwọn gbólóhùn kan tí yóò fi pe Omítọ̀míwá àti Omífúnmiláyọ̀ jáde. Ọgbọ́n òní alájà tí kèé fẹ́ wá dá sí báyìí. Níṣe ni alájà tí kèé gbé ọwọ́ sókè ó ní Allah 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 èyí tí mo fẹ́ wí yìí má fi ba iṣẹ́ mi jẹ́ lọ́dọ̀ rẹ o. Mo wá láti wá pínyà pẹ̀lú àwọn ará bí yìí ni tí mi ò bá sì pe àwọn gbólóhùn yìí wọn ò lè jáde sí mi. Lẹ́ẹ̀kan náà ni alájà tí kèé bẹ̀rẹ̀ sí pe àwọn gbólóhùn ọ̀hún tó fi máa ń pe Omítọ̀míwá àti Omífúnmiláyọ̀ jáde. Bí Tòkunbọ̀ ṣe pe gbólóhùn ọ̀hún tán báyìí ó ní astagfurullah 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 alazim. Lẹ́ẹ̀kan náà ni Omítọ̀míwá àti Omífúnmiláyọ̀ yọ sí i. Bí Omítọ̀míwá àti Omífúnmiláyọ̀ ṣe yọ sí i báyìí wọ́n ní alájà tuntun. Tòkunbọ̀ sì rẹ́rìn sí wọn. Tọ̀míwá àti Fúnmiláyọ̀ ní báwo nílùú Mẹ́kà. Tòkunbọ̀ dáhùn ìpè ẹ̀yin èèyàn mi ìlú Mẹ́kà dùn gan ni o. Àwọn èèyàn sí Ọlọ́run nílùú yẹn gan ni o. Àṣé díẹ̀ nínú àwọn ọmọ adáríhurun náà wúlò díẹ̀. Wọ́n ní ìbẹ̀rù Ọlọ́run ọba wọn. Omítọ̀míwá dáhùn ìpè ẹ̀yinjú yèyé ṣó wá lè dùn tó ìsàlẹ̀ omi ni. Tòkunbọ̀ dákẹ́ lọ sùn kò lè fèsì ọ̀rọ̀ yìí. Tòkunbọ̀ sì ní ẹ tiẹ̀ jẹ́ ká fìyẹn sílẹ̀ ohun tó gbé mi wá kọ́ nìyẹn. Ẹ gbọ́ná kí ló gbé alájà tí kèé wá etí òkun. Mò ń bọ̀ mi tí ì dé. Ìfẹ́ ẹlẹ́mọ̀ mo rí ń rò ó
ó ṣojú mi gbére ó sọ ní ìdádìtì ó lè sọ níyàn lódì. àní tòkúbọ̀ nìyí ohun tó gbé mi wá ni pé agbára tí yèyé fún mi mo fẹ́ yọ̀ǹda rẹ̀ fún yín. Tọ̀míwá àti Fúnmiláyọ̀ ní kí ló dé? Tòkúbọ̀ ní kò sí nǹkan kan. Tọ̀míwá ní kí ló wá dé tó fẹ́ yọ̀ǹda rẹ̀? Alájà tí kèní ṣẹ̀rì agbára mọ gun alágbára ń gbà míì tí agbára bá sì gun alágbára tán alágbára yóò lo agbára rẹ̀ kódà gan alágbára tún lè ṣe agbára lò pẹ̀lú. Kábíyèsí Ọlọ́run lówe báyìí là ń lòlò àgídìgbò ọlọ́gbọ́n níjó ọ̀mọ̀ràn ní mà á gbogbo ẹ̀yin tẹ́ lágbára lọ́wọ́ ẹgbọ́n náà ṣé òótọ́ ni alájà tí kèé sọ àbírọ́ ló pa ẹlòmíì tó bá ní òrùka àlùwò lásán báyìí yóò sì mọ fíràn sí gbogbo èèyàn ni kí wọ́n lè kàn án kí wọ́n lè tọ́ níjà ẹlòmíì tó bá sòǹde rẹ̀ mọ́dí báyìí kò sẹ́ni tí ò lè bú toró ti mọ̀ yín pé agbára ń bẹ lára tòun ó sì rántí Ọlọ́run ọba tó ní agbára àti ohun tó fi ṣe agbára tó gbé dání ó sì rántí Ọlọ́run ọba tó lòrùka àti ohun tó fi ṣòrùka agbára tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ó sì rántí Ọlọ́run ọba tó ní ẹranko tó yọ awọ rẹ̀ tó fi ṣòǹdè àti ohun tí ń bẹ nínú òǹdè ọ̀hún. ògbèrè ẹkún ò gbọ́dọ̀ sùn ìjàkadì ọkàn kò gbèyàn orí mi ò má burú. alájà tí kì í tẹ̀síwájú ọ̀rọ̀ rẹ̀ ó níṣẹ́ rí ipò tí mo wà báyìí kò tọ́ fún mi láti máa lo agbára kágbára kankan fi ṣe ìdájọ́ àbí fi gbẹ̀san látọwọ́ ara mi. Omítòkúbọ̀ ń tẹ̀síwájú ọ̀rọ̀ rẹ̀ ó nítorí Ọlọ́run ọba Allah nìkan la lágbára tó ní ìdájọ́ lọ́wọ́ tó sì tún lè gbẹ̀san lára ẹni tó bá wù ú. èyí nìna kó máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ẹ̀yin alájà àti alájì tẹ́ ń gbọ́ ètò yìí àtàwa náà tá à tí ì já nǹkan kan tá a sì tí ì jí nǹkan kan èyí nìna kó máa jẹ́ ẹ̀kọ́ fún wa. ó ṣe mí kò ṣọ̀kan orí ẹ̀dẹ̀ bínú ó sùn lẹ́lẹ̀. Omítọ̀míwá àti Omífúnmiláyọ̀ wọ́n wojú ara wọn wọ́n sì rẹ́rìn-ín pẹ̀lú ohun tí Omítòkúbọ̀ sọ yìí. Tọ̀míwá dáhùn òní ọmọọba Olúwẹ̀rì ẹ̀yinjú yèyé Omítòkúbọ̀ ní astagfurullah. Tọ̀míwá ń tẹ̀síwájú ọ̀rọ̀ rẹ̀ ó ní gbogbo wa náà la mọ̀ pé Ọlọ́run ọba la lágbára ṣùgbọ́n agbára tí àwa ń lò nísàlẹ̀ omi Ọlọ́run yìí kan náà ló fún wa ní agbára yìí àbó ti gbàgbé ni. Tòkúbọ̀ ní mo mọ̀ bẹ́ẹ̀ ó yé mi gan mi ò sì gbàgbé ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti sọ fún mi lọ́jọ́ kìíní àná ẹni èmi ti di ọmọ adarí hurun mi ò sí lára yín mọ́ ẹ jẹ́ kí agbára yìí padà sísàlẹ̀ omi. ṣé gbogbo ohun tí alájà tí kè ń sọ yìí ṣẹjọ́ rẹ̀ ò wá tọ́ bí? ó ṣeé ṣe kí agbára yìí lọ gùn ní ọjọ́ iwájú kó sì lọ ṣe wàhò kó fi balada Mẹ́kà tó lọ jẹ́. agbanigba mi èèmọ̀ rẹ̀ orí mi ò má burú. Fúnmiláyọ̀ dáhùn ìpè ọmọọba Olúwẹ̀rì ẹ̀yinjú yèyé omi. Tòkúbọ̀ tún ṣe astagfurullah. Fúnmiláyọ̀ náà ń tẹ̀síwájú ọ̀rọ̀ rẹ̀ ó ní ṣé láàrin ìṣẹ́jú mélòó yìí náà lẹ́yìn tí ń ṣe ọjọ́ mélòó ẹ̀yin ọmọ adarí hurun ní ìjẹ́ ọmọ adarí hurun ti ń hàn gbangba lára rẹ̀ báyìí. ṣé ẹ gbàgbé ń pé ìṣẹ́jú kan tiwọn nísàlẹ̀ omi odindi ọjọ́ kan tiwa lókè yẹ̀pẹ̀ ni. Omífúnmiláyọ̀ ní ó ga o kí ló wá fẹ́ máa fi dáàbò bo ara rẹ̀ lọ́wọ́ aburú àti ìjàmbá àwọn ọmọ adarí hurun báyìí. alájà tí kèní Ọlọ́run ọba Allah yóò mọ̀ kọ́ mi mọ̀ ẹ́ ṣe. Omítọ̀míwá àti Omífúnmiláyọ̀ tún wojú ara wọn wọ́n ní òkè bá wa gbé agbára náà. ẹ gbọ́ ná báwo ni alájà tí kèé ṣe gbà tó fi dá agbára yìí padà fún Omítọ̀míwá àti Omífúnmiláyọ̀? mò ń bọ̀ kí n mumi díẹ̀ náà. ẹni bá mọ̀ kó wí òróró láyé ayé yìí tójú sú ni. àní nígbà tí alájà tí kèé fẹ́ dá agbára yìí padà fún Omítọ̀míwá àti Omífúnmiláyọ̀ ó na ọwọ́ rẹ̀ sókè ó ní Allah 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 má fi èyí fi baṣẹ́ mi jẹ́ o. alájà tí kèé sì bẹ̀rẹ̀ sí ní pe àwọn nǹkan tó yẹ kó pè
bó ṣe pè é tán báyìí igbá kékeré kan dé ọwọ́ rẹ̀ ó na igbá yìí sí omi tọ̀ mí wá àti omi fún mi láyọ̀ omi tọ̀ mí wá àti omi fún mi láyọ̀ sì gba igbá yìí lọ́wọ́ rẹ̀ lẹ́yìn náà tòkúbọ̀ káwọ́ rẹ̀ sílẹ̀ ó ní alhamdulillah alhamdulillah alhamdulillahi rabbil alamin. bí omi tòkúbọ̀ ṣe dúpẹ́ fún ọlọ́run ọba tán omi tọ̀ mí wá àti omi fún mi láyọ̀ tún wojú ara wọn wọ́n sì rẹ́rìn-ín wọ́n ní alájà alájà gbogbo wọn sì rẹ́rìn-ín tòkúbọ̀ náà rẹ́rìn-ín lẹ́yìn náà wọ́n wá ṣe ìkìlọ̀ fún omi tòkúbọ̀ ẹgbọ́n náà irú ìkìlọ̀ ó ní wọ́n ṣe fún alájà tíkè mò ń bọ̀ mí tí ì dé. kí gbọ́dọ̀ gún akẹ̀tẹ̀ fàyà Elédùà yọ mí nínú ewu. àní omi tọ̀ mí wá àti omi fún mi láyọ̀ wọ́n sọ fún omi tòkúbọ̀ yín pé ìwà rere dọwọ́ rẹ̀ iṣẹ́ rere dọwọ́ rẹ̀ kó o sì fiṣẹ́ rere àtiwà rere kó o fi kọ́ àwọn ọmọ tó o bá bí torí ìwọ náà mọ̀ pé àwa ò kí ń gba rẹ́dẹ̀rẹ̀dẹ̀ láàyè nísàlẹ̀ omi ìdí rèé tí yèyé omi fi máa ń rán wa wá sókè yẹ̀pẹ̀ láti wá kọ́ àwọn ọmọ aláìlẹ́kọ̀ọ́lẹ́kọ̀ọ́ láti wá kọ́ àwọn ọmọ aláìgbọràn àti láti wá kọ́ àwọn ọmọ adáríhurun tí wọn ò mọ̀ wá hù so má jẹ́ kí àwọn ọmọ rẹ jì sọ́fìn wa o iná ò mójú ẹni tó dáa o a ò nítorí pé ìwọ ìyá wọn ti bá wa ṣe rí kí a má dá sẹ̀ríà fún wọn tí wọ́n bá ṣìwà hù lókè yẹ̀pẹ̀ ó dọwọ́ rẹ̀ omi tòkúbọ̀ dáhùn òní gbogbo rẹ̀ ló yé mi ọlọ́run Allah yóò kọ́ mi mọ̀ ń ṣe ẹ ṣeun mo dúpẹ́ o ó dàbọ̀. ìka ẹlẹ́mọ̀ mo rí wúrò mo ṣojú mi gbére ó sọ ní ìdádì tí ó lè sọ níyàn lódì. lẹ́yìn tí omi tọ̀ mí wá àti omi fún mi láyọ̀ àti omi tòkúbọ̀ sọ̀rọ̀ bùṣe omi fún mi láyọ̀ àti omi tọ̀ mí wá ní kó bá wa kí ọkọ rẹ̀ wọ́n ju ọwọ́ síra wọn omi tọ̀ mí wá àti omi fún mi láyọ̀ sì pòórá báyìí ni ìpínyà ṣe dé láàrin alájà tíkè àti omi tọ̀ mí wá àti omi fún mi láyọ̀ tòkúbọ̀ náà sì gbé mọ́tò rẹ̀ ó padà sílé. ògbèrè ẹkún ò gbọ́dọ̀ sùn ìjàkadì ọkàn kò gbèyàn orí mi ò má burú. àní bí omi tòkúbọ̀ ṣe ń lọ lọ́wọ́ ìṣe ló ń ṣe alihamdulilayi 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 tó sì ń dúpẹ́ fún ọlọ́run ọba wípé òun bọ́ lọ́wọ́ àwọn ará bí nígbà tí omi tòkúbọ̀ máa fi délé kí ló ṣẹlẹ̀ àti ń pè gan Shakira Fáfikẹ́mi alias C16 kí ló ṣẹlẹ̀ sí ǹjọ́ padà rí nǹkan oṣù rẹ̀ ǹjọ́ dọ́lọ́mọ láyé olórin kan kùnrin onítọ́lọ́run ó bàbá sọ pé ń dán discussion bàbá ta ló fẹ́ sọ pé discussion continue ẹ bá ń parí rẹ̀ lọ́dọ̀ yín lọ́hùn. bẹ́ẹ̀ lolórin kan náà tó kun tiẹ̀ yín pé ká má sọ pé kò lè dá o alápá ńlá o ká má sọ pé kò lè dá fún mi mọ́ o kọ́tà máa rò pé kò lè dá o torí adìrẹ tí òkú sì máa jàgbàdo ká má sọ pé kò lè dá o fún mi mọ́ o. bẹ́ẹ̀ náà olórin kan náà tó kun tiẹ̀ yín pé mo fẹ́ fi orin yìí jẹ́rìí ohun tí ń ṣẹlẹ̀ sí Shakira ni ènìyàn ló sọ páyé rẹ kò lè ní lárí o wòlíì ló sọ páyé rẹ kò lè ní tòmọ̀ o kíyèsí ọlọ́run kò sọ bẹ́ẹ̀ o. ẹgbọ́n náà kí ló gbẹ̀yìn ayé Shakira. ẹ̀yin náà ẹ mọ bá mi tú orin yìí ṣe lọ́dọ̀ yín lọ́hùn-ún torí mo mọ̀ yín pé ẹ fẹ́ràn àwọn orin tí mo kùn yìí. kí ló ṣẹlẹ̀ sí Shakira ǹjọ́ padà rí nǹkan oṣù rẹ̀ ǹjọ́ dọlọ́mọ láyé gbogbo ẹ̀ ẹja fìpàdé sí ọ̀túnla lórí àkọ́tún ètò mo ní tẹ́ ẹ bá gbádùn ìtàn yìí ẹ bá wa tẹ láìkà ìyẹn àtàǹpàkò tó gbẹnu sókè yìí ẹ̀yin náà tẹ́ ẹ sì ń gbọ́ wa tẹ́ ń wò wá tẹ́ ẹ tí ì darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí ẹ bá wa tẹ ibi pupa tí wọ́n kọ sàbọ̀ ní èsì nísàlẹ̀ yìí kẹ́ ẹ fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí
lẹ́sẹ̀kẹsẹ̀ yóò sì mọ sọ fún yín ní gbogbo ìgbà tá a bá ti gbé e síbẹ̀ yín pé tuntun ti tú jáde o, kò ní jẹ́ kẹ́ ẹ pàdánù rẹ̀. A sì ń retí ìrànlọ́wọ́ yín lórí ètò yìí o. Ẹ ṣíjú àánú yín wò wá lórí ètò yìí. Ẹ ràn wá lọ́wọ́. Bóyá yín bá fẹ́ fi ìrànlọ́wọ́ yín ránṣẹ́ sórí ètò yìí, ẹ kàn sí ohun ìfẹ́sọmídà lórí WhatsApp. Kájọ fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí nọ́mbà yìí +229 97 74 76 51. Ẹ ṣeun púpọ̀. Ẹni bá mọ̀ kó wí òróró láyé ayé yìí tójú sú ni. Ẹyẹ agbe mi ṣetán rèlú ìdáró, bẹ́ẹ̀ lẹyẹ àlùkò mi ṣetán rèlú ìkosùn, lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn. Mímọ fẹlẹ́ ìṣèlọ lọ́jọ́ tèní, mi ò ní lọ̀lọ̀ ẹja tó lọ tí ò désàlẹ̀ omi, mi ò ní lọ̀lọ̀ kọ̀ǹkọ̀ tó lọ tí ò désàlẹ̀ odò. Èmi ní mọ̀ wá, ẹ̀yin ní mọ̀ bá, ọ̀bẹ níbẹ̀ ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nàwọ̀ ẹni tó bá ní amọ́bọ̀ òun là ní débà o. Muhammadu Akówódé bàbá Kórèdé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́sọmídà, Sẹ́ríkì ọlọ́pọlọ number 1, máyégún gbogbo sọ̀rọ̀. Mò ń dágbére lórí ètò, kì í ṣe ti kú kì í ṣe tàrùn. Ìpàdé mi àti yín ó tún dọ̀túnla lórí àkọ́tún ètò. Bóyá ẹ bá fẹ́ bá mi ní gbólóhùn, àbí ẹ fẹ́ tọ́ mi sọ́nà, àbí ìrànlọ́wọ́ lẹ fẹ́ ṣe fún wa lórí ètò yìí, ẹ kàn sí mi lórí nọ́mbà tẹ́ ń wò lórí ẹ̀rọ yín lọ́wọ́lọ́wọ́ yìí. Ìyẹn nọ́mbà tẹ́ ti mọ̀ bí ẹni mowó +229 97 74 76 51. Fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English, ẹ tẹ +229 97 74 76 51. Títí ọ̀túnla tá a tún máa pàdé, mi ò fi sínú ìbànújẹ́ o, mi ò ní dé bá yín nínú ìbànújẹ́. Ó dàbọ̀. Ó ṣe mí kò ṣọ̀kan, orí ẹ̀dẹ̀